pẹ̀lú rẹ̀ òun náà ní kó òun sọ pé wọ́n pín súnnà wọ́n pín sí méjì. nígbà tí mo wá jókòó tí mo wo fídíò yìí tí wọ́n ṣe lọ yìí mo wá rí wípé ní dókítọ́rù Muhyiddin Gana fúnra ara wọn àkọ́rọ̀ wípé àkídà wa ìkẹ̀kẹ́ náà ni àmọ́ mánáàjì wa ló yàtọ̀ọ̀tọ̀. tó bá fẹ́ bi mí léèrè pé bò ní lọ wo fídíò yẹn ó rí pé ńgbà tí wọ́n gba máìkì dókítọ́rù Muhyiddin sọ yìí pé ní as-sunnatu bi'tibari al-'am súnnà lè tọ́fẹ̀ tó gbòòrò ó kó súnfí sínú ṣíà nìkan ni ò sí ń bẹ gbogbo àwọn yòókù alùsúnnà ni wọ́n. àmọ́ rárá kìí ṣètùmọ̀ rẹ̀ nìyẹn káwá mú àlàyé náà ní fọ̀sí wẹ́wẹ́ ṣé ẹ rí gbólóhùn ahlu sunnati wal jama'a bó ti ṣe ṣẹlẹ̀ gángan òun gángan náà ni wípé fadilatu Dr. Muhyiddin wọ́n jẹ́ ẹni tó ṣe pé lọ́dọọdún ni wọ́n ti máa gbé ètò kalẹ̀ eléyìí tó ṣe pé Darul Ifta àwọn ni wọ́n máa gbé kalẹ̀ láti fi ṣàlàyé ẹ̀sìn fún gbogbo àwọn ènìyàn pátá. wọ́n á máa gbé ètò yìí kalẹ̀ lọ́nà tó ṣe pé wọ́n kó àwọn olùmọ̀ oríṣiríṣi wá especially láti north. bákan náà àwọn olùmọ̀ àtàwọn tó ń bá yí pé wọ́n jẹ́ ọmọ kéwú tí wọ́n ní gbìyànjú wọ́n kọ́ wọn pé kí wọ́n wá láti wá máa ṣàlàyé mà eléyìí tó yẹ kóró tí èsè pé bóyá ń pàlọ́ tí èsè fà ń pàtàn. torí ẹ nínú àwọn ètò eléyìí tí wọ́n wá sí lọ yìí láìpẹ́ yìí ibẹ̀ wá ni wọ́n ti wá fún èmi ní tọ́pìkì kan kí ni tọ́pìkì náà òun náà ni man hum ahlus sunnati wal jama'a tá làwọn ahlus sunna wal jama'a gan afẹ́ mọ̀ àwọn ta ni wọ́n àwọn àwọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ èmi wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ní ìgbà tí wọ́n á ṣàlàyé tí mo ṣàlàyé tán nínú àlàyé tí mo ṣe mo sọ wípé ahlus sunnati wal jama'a àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ṣàlàyé wípé gbólóhùn yẹn ó kọ́ yẹn ìtumọ̀ méjì ló ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ itlaqun 'am ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì itlaqun khass ìtumọ̀ eléyìí tó fẹ̀ tó gbòòrò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò kó sínú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni ìtumọ̀ tó á kìí ṣe gbogbo nǹkan ló kó sínú kìí ṣe gbogbo èèyàn ló kó sínú. tọ́ ìgbà tí wọ́n parí ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣesí al-mufti wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n mẹ́sì ta'liq wọ́n mọ́ kọ́mẹ̀ntì lórí gbogbo ẹni tó bá ti ṣèdánilẹ́kọ̀ọ́ wọ́n á kọ́mẹ̀ntì lórí ọ̀rọ̀ yẹn pé kọ́dà ẹni tó bá wá sí júmọ́ lọ́jọ́ báyìí àwọn mẹ́ńṣẹ́ irú ọ̀rọ̀ báyìí wọ́n á ń ṣàlàyé rẹ̀ wọ́n kọ́mẹ̀ntì lórí tí mo sọ lọ́jọ́ náà torí ẹ̀ pé sọ̀rọ̀ sọkúsọ nígbà tí mo sì ń sọ̀rọ̀ lọ́jọ́ náà mo mẹ́rin wá nígbà tí mo ń sọ̀rọ̀ wọ́n sọ wípé ṣe rí ahlus sunnati wal jama'a àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n sọ wípé ìtumọ̀ méjì ni wọ́n ní ìtumọ̀ ilé ìtọ́ fẹ̀ tó gbòòrò àti ìtumọ̀ ilé ìtọ́ ha ẹ̀rí tí wọ́n á mú alọ́jọ́ náà òun lọ́rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala máa wá ka ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí mo mú wá òun náà ní pé mo ní Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó sọ pé ìyẹn nínú Majmu' al-Fatawa àti nínú Minhaj as-Sunnah an-Nabawiyyah mo sọ wípé Sheikhul Islam ó sọ bẹ́ẹ̀ nínú tírà yìí kí lọ́rọ̀ tí wọ́n sọ òun náà ni wípé falafzu ahli as-sunnah yuradu bihi man athbata khilafata ath-thalatha fayadkhulu fi dhalika jami'u at-tawa'if illa ar-Rafida. الإمام ابن تيمية رحمه الله تعالى وصل إنه مجموع الفتاوى أتنين منهاج السنة النبوية بلو انتبه فاري منه مجموع الفتاوى آري منه مجلد إليك يعني هي نمبر 155 page 155 آري منه بك أنا آري منه منهاج السنة النبوية هي مجلد إليك هي page 22 أراتم فيصل آري منه كين شيخ الإسلام ابن تيمية wọ́n ní gbólóhùn ahlus sunnah ntí wọ́n máa gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní pé man athbata khilafata thalatha òun náà lẹni tó ṣe pé gbogbo ẹni tó bá ti fi khilafa Abubakar àti Umar àti Uthman tó fi ní lẹ́yìn pé àrólé Ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n àwọn làwọlé tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam tó fi ní lẹ̀ tí èsì pé bú wọn
wọ́n ní wọ́n máa gbàlérò bẹ́ẹ̀ pé ahlus sunnati wal jama'a. Sheikhul Islam Ibn Taymiyyah wá sọ pé fayadkhul fi dhalika jami'u at-tawa'if, tá a bá wò pẹ̀lú ìtumọ̀ eléyìí o gbogbo jama'a pátá ní wọ̀ bẹ̀. Maturidiyya yọ wọ̀ bẹ̀, Asha'ira wọ́n wọ̀ bẹ̀, Jahmiyya wọ́n wọ̀ bẹ̀, Al-Khawarij wọ́n wọ̀ bẹ̀, As-Sufiyya wọ́n wọ̀ bẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn máa á sọ pé bi'tibarin 'am á sọ pé gbogbo wọn pátá ahlus sunnati wal jama'a. eléyìí ni túmọ̀ ní tí Ibn Taymiyyah wí o wọ́n ní illa ar-Rāfidah.